gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa tẹ́ǹkẹ́ ti sí wa tẹ́ǹgbọ́ wa ní gbogbo ìgbà. Mo fàsìkò yìí kí ọmọdé, mo fi kí àgbàlagbà, mo fi kí obìnrin, mo fi kí obìnrin, mo fi kí ọkùnrin, mo fi kí funfun, mo dẹ̀ fi kí dúdú ní gbogbo àgbáláyé. Gbogbo dẹ̀ fàsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders, aka mass gloria for the good leaders, aka alógún màṣíkà. Ṣé rí báyìí? Mo sọ fún yín pé bàbá mi ṣe Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà. Mo máa ń sọ fún yín pé bàbá yìí ò ṣe é ṣe. Kábíyèsí Elédùmarè, ọba àṣàkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Ìgbòho òòṣà, owó baba dámì, Sunny Band the cowboy mo kí yín. Ìgbòho òòṣà, ẹkùn ọkọ Fúlàní, ẹkùn ọkọ federal government, ọmọ jọmọlọ, ọmọ nọmọpa, general commander gbogbo ilẹ̀ Yorùbá. Ọ̀rìn ìkílẹ̀ mítìtì gbogbo ìran Yorùbá. Bàbá tún ti dára ọ̀tún. Bó tẹ̀ jẹ́ pé ó ní ọ́díò kan tí mo sì fẹ́ play fún yín, mo fẹ́ jẹ́ kí gbogbo yín gbọ́, but kí kọ́kọ́ sọ ilé ìṣíwájú náà. Ìgbòho lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àti máa wò pé kílé tó wá ń kí Ìgbòho tó ìṣègbòho jẹ́ Ọlọ́run ni, Ìgbòho kì í ṣe Ọlọ́run. Ṣùgbọ́n Ìgbòho ní nǹkan tí gbogbo wa ò ní. Lóòótọ́ gbogbo wa ni Ọlọ́run nífẹ̀ẹ́, ṣùgbọ́n Ọlọ́run ò fi Ìgbòho ṣeré. Kábíyèsí Elédùmarè, ọba àṣàkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọba tí ń jẹ́ èmi ni, ọ̀run ọmọ níṣẹ́ fẹ̀yìn pọ̀n. Ẹ wò Ìgbòho wọ́n tún ti ṣe bàbá ń báyìí. Ọlọ́run tuntun ti múlẹ̀ rí ẹ̀ṣẹ̀ nínú ayé bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà. Ẹ máa bá wa pín brókásì kó máa lọ viral. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ọwọ́ tí ẹ fi ń ṣe brókásì ẹ ní fi gbé ọmọ sí, ọwọ́ tí ẹ fi ń comment ẹ ní fi gbé ọmọ sí, ọwọ́ tí ẹ fi ń bá mi máa like love comment share ẹ ní fi ọwọ́ òun fi gba lẹ́tà ọ̀fọ̀. Kéèyàn tún wá gbọ́ wọlé kó wá ní kó sọ lọ́hùn. Mo sì máa play audio kan fún yín o tí gbogbo wa máa fetí wa gbọ́, tá máa pé èrò ọ̀dọ̀fín inú wa tá máa pè síta. Kábíyèsí Elédùmarè. Mo máa ń sọ kinní kan fáwọn èèyàn wípé Ìgbòho ṣòro ṣẹ̀. Ìgbòho ṣòro ṣẹ̀ o. Ọlọ́run tó máa jẹ́ kí n ṣẹ̀ Ìgbòho jọ má jẹ́ rí o. Ọlọ́run tó fi máa bínú sí mi jọ má jẹ́ kí n rí o. Àwa mélòó la rántí ọ̀rọ̀ Ọ̀sìlárì? Ṣé mọ̀ pé bí mo ṣe jáde nígbà tí Ọ̀sìlárì nìyẹn? Nígbà tí Ọ̀sìlárì ṣe bẹ ní pé kò sí bóun ò ṣe jẹ́, tí Ọ̀sìlárì ṣe lẹ́ngẹ́lẹ́ngẹ́lẹ́ngẹ́, Ọ̀sìlárì ṣe débi wípé ìkọ́nú àwọn èèyàn wa, Ọ̀sìlárì ní ó ọ̀dọ̀ àwọn ọmọọṣẹ́ ẹ̀, ọdẹ bẹ orí ọmọ yẹn, nǹkan kan ò ṣẹlẹ̀. Ọ̀sìlárì believe pé bí life ṣe lọ nìyẹn. Ngbà tí Ọlọ́run bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà, ngbà tọ́lọ́run máa dé ńkọ́, ẹni tó ń ti mí ìríwé ìrìnlẹ̀ ayé yìí. Kábíyèsí Ọlọ́run, kábíyèsí olúwa mi Ìgbòho. Ìgbòho òòṣà, ẹkùn ọkọ Fúlàní, owó baba dámì, ọmọ jọmọlọ, ọmọ nọmọpa. Ngbà tọ́lọ́run máa ṣèyanu, tí Ọlọ́run máa gbàdúrà bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà. Ngbà tọ́lọ́run máa gbàdúrà wọn kọ́, Ṣèyí Mákindé tó ń pọn Ọ̀sìlárì, ó declare Ọ̀sìlárì wọn. Ó níbi tí mo ṣe lọ o.
bàbá mi Sunday Igboho sọ̀rọ̀ ṣẹ nítorí àkàndá Ọlọ́run ni bẹ́ẹ̀ ni mo gbà tẹ́ bá sọ pé àkàndá nínú àwọn ọmọ ènìyàn ní bàbá wa ṣe Sunday Igboho mo gbà kódà mo gbà tọwọ́ tẹsẹ̀ torí tì fún tójú tẹsẹ̀ gbogbo ayé mi ni mo fi gbà tẹ́ bá sọ pé àkàndá Ọlọ́run ní ṣe Sunday Igboho. Auxiliary ń jó ó ń yọ̀ ó ń jó ó ń yọ̀ ṣùgbọ́n nígbà tó lọ́hún dé ńkọ́ kábíyèsí ẹ wo ẹ máa bá mi ṣí ẹ brókásì gbọ́dọ̀ lọ mi tí débi tí mo lọ rárá o àfiwéṣì ni tí mo ṣe sọ yìí o kábíyèsí ẹ Elédùmarè ìgbà tó Auxiliary máa tẹ́ ńkọ́ kò tẹ́ lọ́wọ́ local government chairman kò tẹ́ lọ́wọ́ councillor kò tẹ́ lọ́wọ́ honorable kò tẹ́ lọ́wọ́ house of assembly ìgbà tí Auxiliary máa tẹ́ ọwọ́ gómìnà tó ń fún ní backup tó jẹ́ wípé nígbàkigbà tó bá fẹ́ ṣe ọ̀kan fún Auxiliary báyìí gómìnà ló máa ní ẹ fílẹ̀ ọmọ wa ní kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ odindi governor state ó declare wanted Auxiliary wá di ẹni tí ó lè wọ Ọ̀yọ́ state mọ́ tí bàbá wa pẹ̀lú ògo Ọlọ́run bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà bàbá dẹ̀ máa wọlé sínú ìlú yẹn láìpẹ́ yìí pẹ̀lú ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́ nínú Ọlọ́run ẹ máa bá mi kọ àṣẹ ó máa rí bẹ́ẹ̀ àṣẹ ó ti rí bẹ́ẹ̀ aládìkún ọ̀làdé adé aládìkún la gbà fàlàáfin kábíyèsí Elédùmarè ṣẹ́yìn kó ti pẹ́ tí Ọlọ́run ti wà pẹ̀lú Ìgbòho ó ti pẹ́ tí Ọlọ́run ti wà pẹ̀lú ẹbí Adéyẹmọ tí wàá wò bọ̀ lẹ́yìn ìgbà tí Ṣèyí Mákindé tó declare Auxiliary wanted Auxiliary wá di ẹni tí ó lè wọ anywhere nínú Ọ̀yọ́ state mọ́ ó ń sá káàkiri ní báyìí ó ń sá káàkiri Auxiliary yìí kẹ́dẹ̀rẹ́ òun ló ń fi Ìgbòho ṣe yẹ̀yẹ́ tó rò pé ó ń fi ra ẹ̀ ṣe ẹ̀sìn tó rò pé òun fi Ìgbòho ṣẹ̀sìn kí Ìgbòho dọ́fẹ̀ irú àwọn yìí àwọn kì í ṣe ẹgbẹ́ Ìgbòho àwọn ṣe kò sí kan tí ò sọ tán nígbà yẹn kábíyèsí Elédùmarè ọba àṣàkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀hún ìgbà tọ́lọ́ máa dé ńkọ́ Ọ̀yọ́ state kan náà tí Auxiliary tó ti ń jẹ filege Ọlọ́run dẹ̀ da nǹkan tó wà láàrin òun àti Auxiliary Ọlọ́run dẹ̀ bàjẹ́ Auxiliary fẹnu ara ẹ̀ sọ ìyẹn lẹ fi máa mọ̀ pé ẹlẹ́dàá Ìgbòho gangan ló ṣèdájọ́ Ọlọ́run tó ṣẹ̀dá Ìgbòho gangan ló ṣèdájọ́ kábíyèsí agbára ìpọ̀ Ọlọ́run ó jọ wà nínú àdéhùn láàrin gọ́vnà àti ẹni agbèrò tó bá ṣiṣẹ́ fún gọ́vnà póun ló máa jẹ state chairman national union. Mo fàsìkò yìí kí bàbá mi Ọláyọmí Kóìkì bàbá wà lọ́lìdè fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè mí tẹ́ ẹ̀ sọ pé gbọ́ látẹnu bàbá wa Ọláyọmí Kóìkì wọ́n ní ká sọ fún yín nípa àlàáfíà làwọn wà ó kọ̀ jẹ́ pé lẹ́yìn bàbá bízì iṣẹ́ ilẹ̀ Yorùbá náà ni wọ́n ń ṣe torí mo rẹ́yìn tẹ́ ẹ̀ ń kọ́mẹ̀ntì ní TikTok tẹ́ ẹ̀ ń béèrè ẹ̀rí Kóìkì kíníkan àlàáfíà ni bàbá wà wọ́n ní àwọn kí ó lè dá lọ́rọ̀ ilẹ̀ Yorùbá náà níṣẹ́ tí bàbá ṣe káàkiri gbogbo kọ́ ló máa sọ sórí social media ìyẹn jẹ́ bẹ́ẹ̀ ẹ wá wọ Auxiliary yìí ó ti bìlí pé kò sí kankan àdéhùn tó dẹ̀ wà láàrin òun àti Ṣèyí Mákindé ni pé ẹni tó bá ṣiṣẹ́ fún Ṣèyí Mákindé tó fi wọlé òun ló máa jẹ state chairman àwọn onímọ́tò bọ́dà mi Mr. Sunday Adébánjọ ní àṣẹ Olúwa Ọlọ́run Elédùmarè bẹ́ẹ̀ ni ìgbà tọ́lọ́ máa wá dá èdè àìyedè sáàrin wọn àdéhùn tí Ṣèyí Mákindé ṣe fún ó
ó mú ṣe aláwọ̀kọ́ ẹ̀dẹ̀ ló fi ṣe gbogbo ìgbúgbú tó ṣe sí ìgbésí ayé ẹ̀ tó rò pé òun ṣe ti ṣe Sunday Igboho ó rò pé òun fi Igboho ṣe yẹ̀yẹ́ ṣé Igboho wá ṣe fi ṣe yẹ̀yẹ́ ṣé ẹni tí Ọlọ́run rán níṣẹ́ tó ṣe pẹ́ gan kábíyèsí Elédùmarè ẹ wá o tá bá ń dárúkọ Igboho lẹ́gbẹ̀ẹ́ kan ká máa dárúkọ bàbá wa Professor Banji Akíntóyè ká lè tún máa dárúkọ Ọláyọmí Kóìkì èmi ò sí nínú àwọn tó sọ pé Kóìkì kìíní kan rárá o mo gbà fún Kóìkì látàyé dọ́run bẹ́ẹ̀ dẹ̀ ni mo ṣe gbà fún bàbá wa ṣe Sunday Igboho àti bàbá wa Professor Banji Akíntóyè ó jẹ́ bó ṣe jẹ́ bí mo ṣe ń sọ lọ ǹgbà tó wá dẹ́rẹ́ kejì Ọlọ́run wá fẹ́ fi àjùlọ fi ran Ṣèyí Mákindé Ọlọ́run fẹ́ fàjùlọ fi ran Auxiliary Ọlọ́run fẹ́ jẹ́ kí Auxiliary mọ̀ wípé èmi ni mo rán níṣẹ́ kí lọ́lọ́run ṣe fún Auxiliary Ṣèyí Mákindé wọlé ẹlẹ́kejì Ṣèyí Mákindé dẹ̀jẹ̀ kó yé pé àdéhùn tá a jọ ṣe yẹn wọ́ọ̀kì mọ́ o ó yá mi tiẹ̀ fẹ́ rí ẹ mọ́ ní Ọ̀yọ́ state ẹ wò nǹkan tí Auxiliary sọ́fà báyìí Auxiliary sì inú fo àyàfo ọkọ̀ ọ̀gbà lẹ́bi tó wà bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá wa ó ní bàbá wa Muyideen Bello wọ́n wá sí Kòtónú mo tún sì máa play yẹn náà fún yín ìgbà tó lóun máa wá ṣe Ọlọ́run wá fi àjùlọ fi ran Auxiliary débi pé wọ́n declare Auxiliary wanted gbé tí ìpọ̀sẹ̀ kan ló ti ń bẹ̀bẹ̀ ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ sí bàbá tiwa tó di president ààrẹ orílẹ̀-èdè tó declare wanted ìyẹn ààrẹ àná Bọ́lá Muhammadu Buhari tó declare wanted at the end of the day ńkọ́ kódà kò tún fi mọ́ síbẹ̀ ó tún ní kó lọ pa mọ́lé kọ́lọ́hún tún gbé jáde gálá ṣé wá mọ́tẹ́ ẹni tó yà mí lẹ́nu tí mo fi ń sọ gbọ̀rọ̀ tí mo tún sọ nísìn ṣé mọ̀ pé ti gọ́vnà nìyẹn gọ́vnà ní Ṣèyí Mákindé nísìn báyìí ẹ tún wo Àsárídòkunbọ̀ kábíyèsí Elédùmarè ọba Àṣàkẹ́ ayé ọba Àṣàkẹ́ ọ̀run kò máa sórí t'Àsárídòkunbọ̀ kọ tán kò máa sí nǹkan tí ò sọ tán ẹlẹ́dàá mi nǹkan tí màá fi ṣe Ìgbòho jọ má jẹ́ rí o nǹkan tí màá fi ṣe ọmọ Adéyẹmọ nǹkan tí màá fi tara ọmọ Adéyẹmọ kọsẹ̀ ayé Ọlọ́run jọ má jẹ́ kí n rí o Ọlọ́run má jẹ́ kí n rí o má jẹ́ kí n rí o torí èmi nígbàgbọ́ pé ìwọ ló wà lẹ́yìn ọmọ Adéyẹmọ oògùn kọ́ kò kí ń ṣoògùn kò ń ṣe magic Ọlọ́run fún ara ẹ̀ lódìdí ọ̀dẹ́ ènìyàn torí kò ṣẹlẹ̀ àwọn kọ́kọ́ wà tó ti ń ṣẹlẹ̀ nínú ayé ọmọ Adéyẹmọ tó jẹ́ wípé kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá bí Professor Pella ṣe lágbára tó iye àwọn tó lọ bọ̀m̀báàdì bàbá wa ṣe Sunday Igboho tó bá lọ ka mọ́lé kò lè rí dúró kẹwo thousands of security tí wọ́n kó lọ bẹ̀ gbogbo ẹgbẹ́ náà kọ́ òfò ọjọ́ kejì ọjà ni ẹ wá wo Àsárídòkunbọ̀ tó fún legelege tó ń tutọ́ sókè tó ń fojú gbà á tó ń gbébọn jáde ní live video tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí social media ṣé kìí ṣọ́ọ̀kì yín kábíyèsí Elédùmarè Igboho is too much Chief Sunday Igboho is trillion much not too much is trillion much is zillion much Igboho ti pọ̀ jù àtìlẹ́yìn tí Ọlọ́run fún bàbá yẹn ti pọ̀ jù it's too much ó ti pọ̀ jù Ọlọ́run jẹ́ kó mọ̀ yes òótọ́ ló sọ brọ́dà mi sọ́nìbà bẹ́ẹ̀ ni ẹ wò kó tó tún ṣẹlẹ̀ s'Àsárídòkunbọ̀ sí bóyá yóò tí gbọ́ máa pílì ẹ̀ fún yín sí ó ní kankan tó ṣẹlẹ̀ s'Àsárídòkunbọ̀ báyìí mi mọ̀ bóyá gbogbo yín ti gbọ́ Ọlọ́run ẹlẹ́dàá mi ìṣẹ̀dá mi jọ̀ọ́ má jẹ́ kọsẹ̀ ayé o jọ̀ọ́ má jẹ́ kọsẹ̀ lára sí Sunday Igboho jọ̀ọ́ má jẹ́ kọsẹ̀ níwájú Ọlọ́run gbogbo nǹkan tó máa jẹ́ kó kẹ̀yìn sí mi Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kí ṣe o
èmi ò mọ̀ nǹkan tó lè jẹ́ kí Ọlọ́run kẹ́yìn sí yàn ṣùgbọ́n mo mọ̀ pé ẹyọkan bẹ́ẹ̀ tó bá kọsẹ̀ lára Ìgbòho o ti kọsẹ̀ ayé gbà bẹ́ẹ̀. Àṣàrí Dòkunbọ̀ ó ń ṣoríṣiríṣi kò sórúkọ tí ò pera ẹ̀ kò sí nǹkan tí ò sọ pé òun ò jẹ́ tí Àṣàrí Dòkunbọ̀ yẹn tiẹ̀ ló yà mí lẹ́nu ṣebí títí tí auxiliary sì pé bóyá bí 1 year plus tí Àṣàrí Dòkunbọ̀ máa ti pé 6 months kí ni tí Tinubu gan débẹ̀ gbò tí wọ́ 6 months. Ọpẹ́ ló ń jẹ rẹ̀ ọpẹ́ rẹ̀ ló ń jẹ rẹ̀ èyí jẹba èyí jẹ kọ́kọ́rẹ́ o ọpẹ́ ló ń jẹ rẹ̀ ọpẹ́ ló ẹ máa kọ orin yẹn sí comment section ọpẹ́ ló ń jẹ rẹ̀ ọpẹ́ ló ń jẹ rẹ̀ èyí jẹba èyí jẹ kọ́kọ́rẹ́ o ọpẹ́ ló ń jẹ rẹ̀. Ìgbòho ló ṣe ìtàn fún Ọlọ́run máa fọwọ́ mi yìnyán lógo máa fohùn tí mo nìyàn bàbá èrè kí ló lè jẹ́ fún mi nígbà tí mo bá ti wọnú ilẹ̀ lọ taratara 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 tàǹtàǹtà kó tún mi pé kó sáwọn instrumental mi báyìí ó jẹ́ ká gbàlú láàárọ̀ ìka máa jó ẹ jẹ́ play video Àṣàrí Dòkunbọ̀ yẹn fún yín kábíyèsí Ọlọ́run. Ọlọ́run wà èèyàn wà Ọlọ́run wà èèyàn wà mo ná Ọlọ́run wà èèyàn wà káwọn èèyàn kan wà tí Ọlọ́run gbà fúnnu ayé àwọn èèyàn kan wà tó jẹ́ wípé èèyàn ò gbọ́dọ̀ fọwọ́ padà wọn ṣé mọ̀ pé gbogbo àwọn tá à ń dárúkọ yìí wọn ò tẹ̀ tí fọwọ́ padà Ìgbòho wọn kàn ṣe sọ̀rọ̀ lásán fábà kọ́ lọ́wọ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn nípò gbà ọ̀tọ̀ ní kọ́ kọ́yàn nípò kọ̀tọ̀ ní kọ́ gbáyàn wọlé Ọlọ́run dẹ̀ gbà wọn wọlé as far as I'm concerned kọ́ Ọlọ́run ti gbá auxiliary wọlé just because of greediness ìmọ̀tara ẹni nìkan kẹjẹ play video yìí fún yín kábíyèsí Elédùmarè ìfẹ́ tí Ọlọ́run ní sí bàbá wa ṣe Sunday Igboho ó pọ̀ èmi kan confirm pé fẹ́ yẹn pọ̀ mo confirm fẹ́ yẹn kó pọ̀ ìfẹ́ yẹn pọ̀ the love is too much mo dẹ̀ tún fásìkò yìí kí bàbá wa Ọláyọmí Kóyìkì the whitest lion of our time kẹ máa gbọ́ nísìnyí nǹkan tó ṣẹlẹ̀ s'Àṣàrí Dòkunbọ̀ gbogbo ala máa fi etí wa gbọ́ kẹnu mi kọ́lẹ̀ ti máa gbọ́ pé ìyá tí ṣàlàjẹ́ ẹnu mi kọ́lẹ̀ ti máa gbọ́ pé ìyá balẹ̀ ìyá balẹ̀ lárúgàdégà ó yẹ wá gbọ́ ibi awúládé tí Àṣàrí Dòkunbọ̀ yìí ni mo sì fẹ́ play ìkan sì wà tí mo torí ẹ̀ jáde gangan ṣe rí àwọn ilé tí mo sọ yìí àfiwé ọ̀rọ̀ ni lẹ́yìn Àṣàrí Dòkunbọ̀ yìí màá wá play kọ̀ọ̀kan fún gbogbo àgbáyé tí gbogbo ayé á fi mọ̀ pé Ìgbòho ṣe kọlù Ọlọ́run nífẹ̀ẹ́ Ìgbòho pọ̀ èmi kan confirm Ọlọ́run nífẹ̀ẹ́ Ìgbòho pọ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ Ìgbòho pọ̀ ẹ jẹ́ kí n play audio yẹn fún yín kẹfì tí yín gbọ́. Tinubu don ban Àṣàrí Dòkunbọ̀ sí mi no enter Aso Rock again. ṣé ẹ gbọ́. He not finish for there 70-year-old man when they raise fender say na be offer Omega na dey guide Tinubu una dey see am for my una dey see am for up I dey go am. ṣé ẹ gbọ́ wọ́n ti lé Àṣàrí Dòkunbọ̀ wọ́n ní kò gbọ́dọ̀ dé gbogbo Àbújá mọ́. Ìgbòho ṣá ẹkùn ọkọ Fúlàní
owó bàbá dami ọmọ jọmọ lọ ọmọ nọmọ pa general tó gbólẹ̀ Yorùbá ìfẹ́ ìpọ̀ play the full video. ẹ má gbọ́ finish for there. Nigeria army when we say they wan go fight Niger, they don write letter go give people say there's no way for them to go fight Niger. Say many of the officers they need more training and they come play the video for una open na observer. Isoko Wado. As you can see, Tinubu bars Asare Dokubo from coming into the Aso Rock. First of all, a minute silence to my uncle in the Niger Delta region in the name of Chief Asare Dokubo. "70-year-old man, You see, this is what you get when you are greedy, when selfishness comes into you. You know, it's so funny how Asare Dokubo started as a freedom fighter. I can remember the song, even Timaya said, if to say I be freedom song, even Timaya said, if to say I be freedom fighter, for become Asare Dokubo, if to say Timaya go regret why he put his name inside that thing. Ẹ ti ń flag page yìí náà kí ló dé tẹ̀ flag kìíní yìí ẹ̀yin èèyàn kẹ́ wọ́n bá mi thumb up on YouTube kẹ́ máa tẹ like love kẹ́ máa fún mi super sticker kẹ́ máa share wọ́n ti ń flag yìí nígbà tó yí pẹ́ comment kẹ́ jẹ́ kí comment yẹn tún pọ̀ sí yes we are getting there. 70-year-old man. You see, this is what you get when you are greedy, when selfishness comes into you. You know, it's so funny how Asare Dokubo started as a freedom fighter. I can remember the song, even Timaya said, if like, you say a freedom fighter, Asare Dokubo, and a freedom fighter coming to Abuja, stopping the people protesting that the government should increase minimum wage because of the hardship of the country. What were you expecting? The cry of the people are now fighting against you. They don't dump you. Tinubu have dumped you. They don't dump you. Just emphasize yourself. You carry yourself. Come on, big man like you. That's what we respect. Imagine when I was growing up, I was hearing Asare. Strong men that came up before. See what you do yourself now. God's must not change. You have compromised your personality. It's so sad. You are my uncle from the Niger Delta region, but you have embarrassed the whole Niger Delta with this new character you adopted because of small change that is about to come out of Tinubu regime. See, the other day you talk about Igbos. The other day you just look for ways to cause problem for country. And this is what will happen to all the people that are trying to cause problem in Nigeria. God will start to shock them. Every agreement that. Inú ìtìjú ńlá gbáà l'Asare Dokubo wà báyìí. Tẹ́ bá rántí wọ́n ṣe protest kan ní Abuja káwọn òṣìṣẹ́ ń pariwo pé ìyà ń jẹ àwọn kiri t'Asare Dokubo lọ́bẹ̀ tí ó lọ kódà pé wọ́n ní ó lọ lé wọn. Nísìnyí báyìí Tinubu tó ń jà fún tó rí bí Ọlọ́run bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣe mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn náà activist ni wọ́n for time. Yes, bóyá yìí kan ò. They have had it before. It will spoil. Yes. Bóyá yìí kan ò mọ̀ activist ni bàbá láti ilẹ̀ is once an activist. Tẹ́ bá rántí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti sọ pé àwọn ò believe ní wọn Nàìjíríà wọ́n ti sọ yìí. Nísìnyí báyìí Asare Dokubo ó wá believe pé òun lè ó mọ̀ pé ọpọlọ àwa Yorùbá máa ń jà. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu náà mọ̀ pé ìwọ tó lè dá ilé àwọn èèyàn ẹ kí ló lè ṣe fèmí ni bàbá ṣe tètè léwèrè dànù. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu mọ̀ pé Asare Dokubo tó lè dá àwọn èèyàn ẹ tí yà ń jẹ tó lóun já fún tó jẹ pírẹsidẹ́ǹtì lé lórí tó bá lè dalẹ̀ wọn
àwọn tẹjọ́ ń pariwo pé yà ń jẹ́ àwọn èèyàn kò sówó kò sóúnjẹ kò sọ́spì kò sí medical care kò sí good road kò sí electricity kò sí kíníkan àwọn tẹjọ́ ń pariwo ẹ̀ ó wá dalẹ̀ wọn. àwọn olóṣèlú yìí náà gbọ́n as a matter of fact ṣàṣàrídòkun gbọ́n tó Tinubu ni àṣàrídòkun gbọ́n tó Tinubu bàbá Bọ́lá Ahmed Tinubu náà mọ̀ pé àṣàrídòkun is up to something. tí ìlú bá dẹ̀ ti ń dún ládòjú ó fẹ́ ya nìyẹn ó fẹ́ ya pẹ́rẹpẹ̀rẹ. àṣàrídòkun tí wá wà nínú ìtìjú gbáà wọn ò lè lásán wọn lè padà òkọ́dẹ̀ tó sọ pé ó gbọ́dọ̀ wọ Àbújá mọ́. ìyẹn túmọ̀ sí pé anytime from now DSS lè gbé àṣàrídòkun bọ̀ anytime from now wọ́n lè gbé because ojú ti wà lára ẹ̀ báyìí. gbogbo àwọn agency tí wọ́n fẹ́ gbé tẹ́lẹ̀ torí pé wọ́n rí pẹ̀lú Tinubu tí wọ́n rí gbogbo nonsense tó ń ṣe torí pé wọ́n rí pẹ̀lú Tinubu all big diplomat ní presidential backup ni wọ́n ṣe fi sílẹ̀. ìsìn báyìí tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sọ pé àwọn ò fẹ́ rí mọ́ what do you expect? Anytime from now sin wọn á lọ gbé wọn máa gbé life and direct tí ẹdí ẹ ò ní torí ẹ̀tọ́ tí kankan ò ní ṣẹlẹ̀. ẹ̀dá tó bá ti wà láyé yìí tó bá ti jẹ́ pé ìmọ̀tara ẹni nìkan ló wà after irú wọn máa ń padà ṣẹ̀ sí ni. Tọ̀sílárì ni mo fi síwájú fún yìí tó ń ṣojú ayé fún Ṣèyí Mákindé. Mọ̀ pé àwọn olóṣèlú náà gbọ́n. àwọn olóṣèlú they are very very intelligent. ẹni tó yẹ ò bá pé kò lè ṣe òṣèlú ẹni tó yẹ ò bá pé kò lè ṣe politics. ṣèbẹ̀rí géèmù tí bọ́dà wa Ṣèyí Mákindé tí wọ́n gbá fún Ọ̀sìlárì wọ́n jẹ́ kọ́ wọlé alákọ̀ọ́kọ́ wọ́n fi lára balẹ̀ kó ṣèjọba kó ṣe bó ṣe wù. bàbá díẹ̀ ti mọ̀ páwọn òwe lẹ́kẹta mọ́ kó mọ̀ pẹ́ lẹ́kejì náà ni bọ́ ìwọlé lẹ́kejì báyìí kọ́ gbọ́n wèrè yọ bí jìgà wọ́n tún wá yọ lásán wọ́n rọ̀ lóyè wọ́n tún wá rọ̀ lóyè lásán wọ́n tún declare wọ́n dead. ẹ máa rí i pé if care is not taken àṣàrídòkun náà wọ́n máa padà declare wanted àwọn government máa padà declare wanted torí àwọn olóṣèlú ọ̀hún kí n bẹ́ẹ̀ anybody ṣọ̀rẹ́ do or die kọ́ ọ̀dẹ̀ kí n bẹ́ẹ̀ anybody ṣe ọ̀tá do or die. àsìkò tí wọ́n nìdí ẹ wọ́n ti rí ẹ wọ́n ti lù ẹ́ wọ́n dẹ̀ ti lù ẹ́ tán nìyẹn ó wá jẹ́ kó lọ maintain champion ẹ síbì kan. ṣùgbọ́n ẹ̀dá tó bá ti wà láyé yìí tó bá ti já láṣejù tó bá ti jẹ́ aláṣejù tó bá ti jẹ́ aláọ̀bó ẹ̀dá tó bá wà láyé tó bá ti fẹ́ jẹun tán láwo ó máa ń jẹ yẹ̀pẹ̀ mọ́ ni. àṣàrídòkun tí wàá jẹ yẹ̀pẹ̀ mọ́ báyìí ṣẹ̀ríṣẹ́ Ọlọ́run kẹ́lẹ̀ mọ̀ pé our God is God of divine our God is God of honest. kọ́lọ́wọ́ nífẹ̀ẹ́ àbòsí wọ́n sọ pé nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ ara ẹ̀. á jẹ́ pé àṣàrídòkun igan á jẹ́ pé gbogbo ìjà tó ń jàbọ̀ látẹ̀yìn definitely àṣàrídòkun ò nífẹ̀ẹ́ ìlú ẹ̀ kò nífẹ̀ẹ́ ìlú ẹ̀ rárá àti rárá he is just after money. gbogbo ìjà tó ń jà láti jọjọ́ yìí á jẹ́ pé ó ń rí ìkọ̀kọ̀ jẹ níbẹ̀ ó rí ìkọ̀kan jẹ níbẹ̀ ló ṣe ń jà àwọn ọjà yẹn. ṣùgbọ́n ìgbà tí ó rí ìkọ̀kan jẹ mọ́ níbẹ̀ nísìnyí ó dọ̀nkù wọn ó wá fún tẹ̀lé bàbá wa Bọ́lá Ahmed Tinubu. àwa náà kó ìyá bàbá wa Bọ́lá Ahmed bàbá ni bàbá wa jẹ́ bàbá wa ní Bọ́lá Ahmed Tinubu táwa náà dẹ́ gbà fún wọn. ṣùgbọ́n nǹkan táwa ń sọ ni wípé bàbá ẹ wò nǹkan tó ń bọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu gbogbo ẹ̀ làwa ti rí àwa ti mọ̀ kó máa ṣẹlẹ̀. ṣé bẹ́ẹ̀ ni bàbá ò gbìyànjú ni ṣé bẹ́ẹ̀ ni bàbá ò sagbára pé kí ìlú ìdá ni wọ́n sagbára wọ́n gbìyànjú ṣùgbọ́n omi ti pọ̀jù ọkà lọ. ó dàbí kọ́ mú ráìsì báàgì kan tí bá tẹ̀sán pé báàgì kan yẹn pọ̀ kọ́ mú ráìsì agolo kan kọ́ lọ dà sínú ọ̀sà kọ́ wá náà fẹ́ fi omi ọ̀sà sí
kò work. Kọ́mú agolo tin tomato kékeré yẹn kò tún kí n ṣe kò ṣe kò tó agolo kan o. Kí ni tin tomato kékeré tá máa ń rà gbà yẹn mi mọ̀ tó bá sì wà nísìn nítorí mi ò ń dáná ìyàwó mi ló ń dáná sómi tin tomato kékeré yẹn kọ́ bu ráìsì sínú ẹ̀ kọ́ wá gbé ráìsì yẹn kọ́ wá lọ dà sínú òkun àbí ọ̀sà kọ́ wá lọ́ fẹ́ fi sè bí wọ́n fẹ́ jẹ́ ṣó pọ́sibù bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí nìyẹn. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu okọ̀ lọ́wọ́ fún yín ní ọkàn láti lè jáwọ́ láti lè yọ̀ǹda bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àwa táwọn wo prógráàmù yìí náà mú fọlọ́run bẹ̀yìn ẹ máa bá a kọ sí comment section pé free Sunday Ìgbòho. Chief Sunday Ìgbòho is not a criminal. Torí gbogbo àgbáyé ló àwọn international communities wọ́n máa ń wo gbogbo àwọn fídíò tá à ń ṣe yìí wọ́n sì gbédè tá à ń sọ kọ́mẹ́ǹtì ẹ̀yìn èèyàn ló máa ń sábà kà ló fi máa understand nǹkan tó ń lọ nínú ìlú. Fún ìdí èyí mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ gbogbo yín, mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ gbogbo yín. Ẹ máa bá a kọ sí comment section pàápàá jùlọ èyí tẹ́ wà lórí YouTube ẹ lè fi super sticker kọ́ kó bá tún lè wà lókè kẹ́ lè tẹ super sticker $500 $200 $100 $50 $20 bọ́lá bá ṣe pèsè fún yín kẹ́ lè ṣe super sticker yẹn kí ẹ wá fi kọ Chief Sunday Igboho is not a criminal. Free Chief Sunday Igboho. Free Chief Sunday Igboho. Chief Sunday Igboho is a freedom fighter. God bless Yoruba land. God bless Yoruba nation. Mo lè tún fásitì yìí kí bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè Stephen Grand Commander. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ mo tún fi àsìkò yìí kí bàbá wa ẹni dáadáa Comrade Ọláyọmí Kóìkì. Mo fàsìkò yìí kí yín nítorí àwa mọ oore tẹ́ ń ṣe fún ilẹ̀ Yorùbá lásìkò táwa yìí. Nǹkan tá à ń ṣe nísìnyí kò yẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́lẹ̀ but to the glory of God ojú àwọn èèyàn ti ń là wọ́n ti ń rí pé Yorùbá nation yìí náà ni nǹkan tí a lè ṣe tọkàn ọmọdé á balẹ̀ tọkàn àgbàlagbà á balẹ̀ tọkàn gíga á balẹ̀ tọkàn kíkú á balẹ̀. Ẹ wo subsidy tí wọ́n yọ kẹ́ ẹ wo nǹkan tó dá sílẹ̀ lóòótọ́ kówó subsidy lè máa lọ síbi tó tọ́ ṣùgbọ́n èyí náà tú ẹ̀ẹ̀kẹ́ ń gbìyànjú láti jẹ́ kí ìlú ìdá ṣùgbọ́n ẹ wò bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú bẹ́ẹ̀ ló ń worst sí bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú bẹ́ẹ̀ ló ń worst sí. Ìyẹn lè fi máa mọ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà ó ti kọjá ó ti bàjẹ́ beyond repair. Ó ti bàjẹ́ kọjá àwọn tíyàn lè sọ pé òun fẹ́ tún ṣe. Ó dàbí kéèyàn kí wọ́n fọ́gó sílẹ̀ kọ́ wá ní kéèyàn tò kọ́ fọ́gó sílẹ̀ wẹ́wẹ́ àfọkùgbò kò ń ṣe pé kí ìgò láti méjì tàbí kó fọ́ sí mẹ́ta o kọ́ mú gò kọ́ là mọ́lẹ̀ kọ́ là mọ́ ìsmẹ́ta ọ̀rí táìsì gbáà kí gbogbo ẹ̀ túká sílẹ̀ lẹ̀ kéèyàn wá sọ pé òun fẹ́ tò papọ̀ kò pọ́síbù. Tàbí ẹyin kọ́ mú ẹyin kọ́ ń gbogbo kọ́kàkẹ́ kọ́ ń gbogbo ẹ̀ tọ́ba wá ń tọ́ sí wẹ́wẹ́ kọ́ wá ní kéèyàn tò ó dẹ̀ pọn omi kí ó dẹ̀ pọn omi tó wà nú ẹ̀ sí padà kò pọ́síbù. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu kàwa náà fàsìkò ìrawọ́ ẹ̀bẹ̀ sí yín pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin náà mọ̀ lọ́kàn yín pé bàbá wa ṣe Sunday Igboho ṣe anybody wọn ṣe. Ìlọsíwájú fún ìran Yorùbá ni wọ́n ń wá àti ìlọsíwájú fún ilẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá náà ẹ mọ̀ pé ìjà tí bàbá yìí ń jà ó wà nù ìjà yín wà nù ìjà tí wọ́n ń jà. Pàápàá jùlọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí bàbá wa bá jà ìjà tí wọ́n jà yìí mi lè parọ́ fún yín ó ṣeé ṣe kẹ́yìn kan má dépò president torí àwọn Fúlàní sọ
wọ́n sọ openly wọ́n ní àwọn ò tí ì ṣetán láti gbéjọba lẹ̀, wọ́n ní Haúsá sì ló kàn, ṣùgbọ́n nítorí ariwo Yorùbá nation wọ́n dẹ̀ mọ̀ pé táwọn bá gbé fún yín ẹ máa support Yorùbá nation. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ló yẹ kẹ́ wò bàbá wa kẹ́ fi mọ̀ pé bàbá wa ṣe Sunday Igboho ọmọ yín ni wọ́n, ọmọ tó nífẹ̀ẹ́ àtọmọdé àtàgbàlẹ̀ Yorùbá ni wọ́n. Bẹ́ẹ̀ ni ẹ má listen sí nǹkan táwọn oníṣọ̀kúsọ ń sọ. Yes. So once again ìwọ tó bá ń kó má gbọ́ tún máa bá wọn gbúgbò, ìwọ tó bá ń kó má gbọ́. Every agreement that you people have had is spoiled. You were going to celebrate. So, mo fẹ́ fi ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí ni mo fẹ́ fi ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí ìyá àti bàbá mi ni ẹ máa bá mi pín prógrámù kò tí tẹ̀ mí lọ́rùn, iye èèyàn tó ń wó yóò tẹ̀ mí lọ́rùn. ìyẹn lè fi máa mọ̀ pé ṣe Sunday Igboho kọjá ẹni tẹ́ni kọ́kọ́ lè máa bu ẹnu àtẹ́ sí. ẹ̀yin àti bàbá mi tó bá dọ́rọ̀ tí mo sọ tó bá múlò àkáyìlá ní kẹjẹ mọ̀ ẹ máa bá mi pín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. èyí tó bá dẹ̀ pé lóòótọ́ la nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, tẹ nífẹ̀ẹ́ Masbi, tẹ nífẹ̀ẹ́ bàbá ṣe Sunday Igboho, tẹ nífẹ̀ẹ́ Yorùbá nation, tẹ nífẹ̀ẹ́ bàbá Professor Banji Akintoye, ẹ bá wa share fídíò kẹlẹ̀ máa kọ́mẹ́ǹtì sábẹ́ pé free Sunday Igboho. Chief Sunday Igboho is not a criminal. Chief Sunday Igboho is an activist. Ojú àdúrà kò ní gbọ́dọ̀ ẹ̀yin tẹ bá dẹ̀ nífẹ̀ẹ́ ṣẹ́ tá à ń ṣe yìí ẹ lè fún wa ní super sticker ká máa appreciate ẹ̀, tẹ bá fún wa ní super chat super sticker, tàbí ẹ̀yin tẹ bá wò pé ẹ lè fún wa ní super sticker kẹfẹ́ fún wa ní ó direct ni. ẹ̀yin tẹ bá ní polówó ọjà tàbí tẹ bá ní ẹni advert tó tí ò ta kò kọ́ tá à ń ṣe ẹ lè pè sórí 081 76 03 4216 WhatsApp only 081 76 03 4216 081 76 03 4216. fẹ́yìn tó bá dẹ̀ pẹ́ fẹ́ sẹ́ẹ̀dì owó sí wa direct ẹ lè sẹ́ẹ̀dì sí àkáǹtì wa GTB 021 41 68 704 GT Bank Williams Olúwatósìn Z 021 41 68 704 tàbí kẹ́ fún wa super sticker ojú àdúrà kò ní pẹ́ dalẹ̀ I love you all.